èmi ò nímọ̀ràn tẹ́mi ọgbọba torí èmi kọ́ ni mo fún ọba nímọ̀ràn tí fi ń talẹ̀ ìlú. Èmi kọ́ ni mo fún ọba nímọ̀ràn tó fi mẹni tọ́tọ́ tí ó fi joyè tí ó sì gbowó lọ́wọ́ ẹ̀. Àwa ló kù tá à ń fún àwọn ìjọba wa nímọ̀ràn bí wọ́n ti ṣètò ìjọba. À ń kọ́ wọn lẹ́kọ̀ọ́ tí wọ́n ní. Èyí wá ń túmọ̀ sí pé béèyàn bá joyè àwòdì bí ọba lè gbádìẹ kírú ẹni bẹ́ẹ̀ kó foyè sílẹ̀ kó sọ pé òun ò ṣe. Torí pọ̀pọ̀lọpọ̀ olóṣèlú tá à ń fún nímọ̀ràn tá à ń kọ́ wọn bí wọ́n ṣe sáyé kèé sàwa là ń kọ́ wọn bí wọ́n ṣe rówó à ń gbé wọn dá àyè po owó ni. Èyí tí ọba rí ṣe dáadáa nínú olóṣèlú ńlọmọ rẹ̀ ní lọ skul ní Ghana. Olódùmarè ọbọ̀run ìbà rẹ̀ ọba lánàá ọba lénìí ọba títí ayé àìnípẹ̀kun. Mo kí wa pé a kú ọjọ́ méjì ọjọ́ mẹ́ta. Inú dídùn náà ni máa ń mú ara yá. Ẹ mọ̀ pé bí ìlú ọba dùn bí ìgbẹ́ nílùú ò rí. Àwọn ọ̀pọ̀lọpọ̀ tí ń ṣẹlẹ̀ nínú ayé inú àwọn kan ń dùn inú àwọn kan sì ń bàjẹ́. Etí aṣọ ọ̀dọ́gba. Bétí aṣọ bá dọ́gba ni a jẹ́ pé tí ń ṣe mí ní ṣe ọ́. Ṣùgbọ́n gbà tí aṣọ tí ọ̀dọ́gba ní tí ń ṣẹran ọ̀ṣọ́ra ní tí sì ń ṣọ̀ra náà kò ṣẹran. Oníkálukú wa ń gbègbè ayé kóńkó jábele. Àwa aráàlú àwa ló kù tá à ń fún àwọn ìjọba wa nímọ̀ràn bí wọ́n ti ṣètò ìjọba. À ń kọ́ wọn lẹ́kọ̀ọ́ tí wọ́n ní. Èyí wá ń túmọ̀ sí pé béèyàn bá joyè àwòdì bí ọba lè gbádìẹ kírú ẹni bẹ́ẹ̀ kó foyè sílẹ̀ kó sọ pé òun ò ṣe. Kì í ṣe pé wọ́n mọ tí wọ́n ń ṣe. Wọ́n ní amókùn ẹrù ẹwọ́ olókèlè ń wọ ẹ̀wò lẹ̀ gbogbo ìrìn àjò ti bàjẹ́ ọjọ́ ti pẹ́. Kì í sòní láti ń sọ pé ọ̀rọ̀ orílẹ̀-èdè Nàìjíríà ó dàbí tìmùtìmù ni tó kẹ́gbẹ̀dà sínú. Ó sùn ẹ̀ lẹ́yìn ṣùgbọ́n gbogbo inú rẹ̀ ló ti dẹ́gẹ̀dẹ̀. Ọ̀rọ̀ mi tèmi tí mo fẹ́ sọ èmi ò nímọ̀ràn tẹ́mi ọgbọba torí èmi kọ́ ni mo fún ọba nímọ̀ràn tí fi ń talẹ̀ ìlú. Èmi kọ́ ni mo fún ọba nímọ̀ràn tó fi mẹni tọ́tọ́ tí ó fi joyè tí ó sì gbowó lọ́wọ́ ẹ̀. Sáwọn ọba aládé tó jẹ́ pé àwọn ọmọ ṣe o. Gbogbo ẹni tá a gbójú okùn lé ní ọ̀jẹ̀ ní agbá wọn. Àwọn ọba aládé tó jẹ́ pé pàápàá jùlọ ọ̀pọ̀lọpọ̀ tó jẹ́ pé ìjọba ló fi wọ́n jẹ. Atókùmọ̀kù ni wọ́n a mọ ọ̀nà ọ̀run mọ́rì ńlọpọ̀lọpọ̀ wọn. Èmi ò nímọ̀ràn tí ń bo olóṣèlú torí pọ̀pọ̀lọpọ̀ olóṣèlú tá à ń fún nímọ̀ràn tá à ń kọ́ wọn bí wọ́n ṣe sáyé kèé sàwa là ń kọ́ wọn bí wọ́n ṣe rówó à ń gbé wọn dá àyè po owó ni. Èyí tí ọba rí ṣe dáadáa nínú olóṣèlú ńlọmọ rẹ̀ ní lọ skul ní Ghana. Èyí tó bá rí ṣe ìlú ọba ìlú òyìnbó lọmọ rẹ̀ ó ti máa lọ kàwé. Gbogbo ìrírí táwa ti ẹ̀ rí experience táwọn ọmọ ọdún kan ọmọ ọdún méjì ọmọ ọdún mẹ́ta ọmọ ọdún mẹ́rin tó fi dórí ọ̀gá iléèwé tí wọ́n rí kò séyìí tọ́mọ ẹnìkan kan wọn tó rí nínú wọn. Kí ló dé táwọn ọmọ tí wọ́n kó lọ láti bí ọ̀sẹ̀ kan ọ̀sẹ̀ méjì sí táwọn ọmọ yìí ò fi tí kú nítorí pé àwọn ọmọ ajẹpákó làwọn ọmọ wọ̀nyí ni. Àwọn ọmọ tó jẹ́ pé ojoojúmọ́ tí wọ́n jí ni wọ́n ń rígbó. Ojoojúmọ́ tí wọ́n ń jí ni wọ́n ń gbé wọn lọ sóko. Ojoojúmọ́ tí wọ́n ń jí ni wọ́n ń gbé wọn lọ sí ẹbu láti lọ ṣepo. Ojoojúmọ́ tí wọ́n ń jí ni wọ́n ń tò ẹsẹ̀ kùkù láti lọ rè já ẹ̀fọ́ já ewédú nítorí tí wọ́n jẹ. Ìgbé ayé àwọn ọmọ wọ̀nyí ó ní ṣe pẹ̀lú oko tẹ́lẹ̀ ni. Tó bá jẹ́ pé àwọn ọmọ bọ̀tá wọ́n bá kọ́ láti yẹ ọjọ́ yìí láìpẹ́ àwọn ọmọ ìgangan ó ti kú fúnra wọn torí pé níbi tí ń sùn tí ọ̀sà eré wọ́n ń sùn nínú oòrùn wọ́n ń sùn nínú òjò. Sáwọn ọmọ go inside sáwọn ní ìrírí irú ẹ̀ rí a sì ń pariwo àwọn tó lódùmarè rán wọ́n ń kígbe wọn ò dákẹ́. Ẹ̀yà wọn tó ṣẹlẹ̀ lórílẹ̀‐èdè Burkina Faso nígbà tí ààrẹ orílẹ̀‐èdè yẹn tó pàṣẹ tó sọ fún gbogbo ọmọ ìlú ó ní gbogbo yín pátá ó ní bẹ́ẹ̀ bá kírun ó ní kálukú ó ní kó máa wọnú mọ́sálásí lọ. Ẹ má di ojú ọ̀nà nítorí ìṣẹ́jú kan méjì mẹ́ta tẹ́ fẹ́ lò kò sẹ́ni èèyàn tó jẹ́ pé wọn ò lè máa sọ pé àwọn gbére kọjá gbogbo ayé sì lọ́nà wúlò fún. Èyí ni wọ́n sọ lẹ́ni tó jó lórí ẹ̀sìn nínú àwọn mùsùlùmí ńlọgbọ́ sórí àǹbàlí wọn ń sọ̀rọ̀ ìfi ń ta kò jọba pé tí wọ́n ń ṣe ọ̀dà. Ìjọba wa wò pé ìta ṣe tó kù ó ní kí wọ́n lọ rè gbé. Wọ́n gbé àwọn tí wọ́n ń bẹ nínú mọ́sálásí wọ́n kóra wọn dà sínú ìlú wọ́n sọra wọn di tọ́ọ̀gì wọ́n bẹ̀rẹ̀ sí ní dàlúrú wọ́n ń bàlú jẹ́ wọ́n ń ba nǹkan ìjọba jẹ́. Ìjọba ní ìta ṣe tó kù ó ní gbogbo pátá ẹlọ́rì lé wọn mú ẹ lé wọn mú
wọ́n sì kó gbogbo wọn almost 80 wọ́n kọ́ wọn ní sí ológun tipátipá pé wọ́n lọ rèé jà fún ẹ̀tọ́ ìlú. Wọ́n ní wọ́n fún ẹni tírélì oṣù 6 pé nígbà tí wọ́n bá jagun tí wọ́n bá fojú rí àwọn bandit àwọn agbẹnipa àwọn Boko Haram tí wọ́n ń bàlú jẹ́ yìí tí wọ́n bá jọ kojú ara wọn wọ́n ò ní ìrírí ohun tí ìlú ń sọ. Ọ̀pọ̀lọpọ̀ àwọn tí wọ́n jó lórí ẹ̀sìn tiwa níbí wọ́n tún ṣe fídíò lórí ọ̀rọ̀ yẹn ní wọ́n sọ pé àwọn èèyàn wa kan ní Burkina Faso ìjọba ṣe báyìí lórí wọn, ó ṣe kíni báyìí pẹ̀lú wọn, ó ṣe báyìí pẹ̀lú wọn. Wọ́n tún sọ pé tíjọba Burkina Faso tún ṣe pé kò dáa. Mo sì rí interview ọ̀kan náà àwọn tó jẹ́ Pakistan níbi tí Islam tó ti rinlẹ̀, ó ní US lòún gbé, ó ní gbogbo ohun tí president Burkina Faso Ibrahim Traoré tó ń ṣe yẹ, ó ní kudos to you, ó ló dáa báwọn. Lórílẹ̀‐èdè tiwa ta ni ó ṣe, ta ni wọ́n bí dá. Gbogbo ìgbà eléyìí tí mọ́fítì ti ń pariwo pé gbogbo ọmọ kéékèèké làwọn ti ń kọ́ níbọn, ìjọba ń gbọ́ ìjọba rí wọn ò ṣe nǹkan kan ni. Gbogbo ìgbà tí ìmáàmù Ògbómọ̀ṣọ́ tí ń fọn tata lórí afẹ́fẹ́ àwọn ṣetán àti jà, ẹni bá fẹ́ bà Islam jẹ́, àwọn tí ń bẹnu gbọ́n Islam jẹ́ ṣetán àti jà, ọyẹ ti korí gbogbo ìgbà tí àwọn ènìyàn tí wọ́n sì ń jàjà ẹ̀sìn pé bẹ́yàn bá bú mùsùlùmí òkè kúrá ní ọlọ, bẹ́yàn bá bú ṣẹ́gi kan sánàbì òkè kúrá ní ọlọ. Ìjà ló délẹ̀ yìí o. Ẹ̀gbọ́n tá Bandit kan tún sọ nígbà tí wọ́n lọ rí ilé ẹ̀mí àkànkú ònú ààfin rẹ̀, wọ́n kóyàwó wọn kọ́ ọmọ lọ, wọ́n wá níyàwó ẹ̀mí àwọn pàwọn fi ṣe ìyàwó ni. Ọdẹ lọ sóko ọdẹ péré, ará yóò kí ọdẹ pé ó kú iṣẹ́. Ọdẹ lọ sóko ọdẹ pẹ́fọ̀n, wọ́n sọ fún ọdẹ pé ó káre. Ọwọ́ àdọ́dún kẹta ọdẹ wa lọ sóko wá pa ìlérí, ṣéwájú lọdẹ ń lọ ní àbẹ́yìn. Orílẹ̀-èdè wa yìí ṣéwájú là ń lọ ní àbẹ́yìn. Bá a bá mọ bí à ń rè, ẹ jẹ́ á padà síbi tá a ti ń bọ̀. Ìmọ̀ràn tí mo ní fún gbogbo àwa tá a jẹ́ òbí, tá a lọ́mọ nílé ìwé, tá a lọ́mọ nílé ẹ̀kọ́, sẹ́rí gbogbo schools tó wà pátá, ẹ jẹ́ ká gbìyànjú ká gba security mẹ́rin sínú iléèwé kọ̀ọ̀kan. Gbogbo apátá la mọ̀ pé iléèwé àti taládàáni àti tìjọba wọn kúkú pọ̀. Tá a bá gba security mẹ́rin bí alamí kan bá fẹ́ ṣe níbì kan, àwọn wọn yóò pera wọn lè pa mẹ́rẹ̀ẹ̀rin lẹ́ẹ̀kan náà, torí pé aráàlú ló ṣe tán láti fẹ̀mí ara wọn lélẹ̀ fúlùú. Kò sí security personnel kan tó ṣe tán àfi tí ikú bá ká mọ́lé tí ọ̀rọ̀ gbọ́ ẹ̀dá. Ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ ológun wa iná ń fẹ̀mí wọn ṣòfò, wọ́n ń kú, wọ́n ń pa wọ́n, àwọn òbí wọn sì ń sunkún. Ṣé ìpẹ́ni tó kú tiẹ̀ ti tán ó ti lọ. Ṣùgbọ́n ní tó jẹ́ pọ̀ ló bímọ ẹ̀, ọlọ́tọ́mọ ẹ̀, ọlọ́dàmú lórí ọmọ, ẹkún ayérayé ni. Gbogbo ìgbà tí bá sì rántí pé òun bímọ, tí bá rántí pé ọmọ yẹn kú, tí ọmọ sọnù nínú àgọ́ ara rẹ̀ yóò mọ̀ ju nǹkan tá à ń lérò lọ. Ìwọ rèé èmi rèé, ṣé bójú ṣe rí rèé tá a fi ń jobi lọ́jà ẹdẹ. Gbogbo àwọn olóṣèlú wọn gbà tá a fi gbé ọ sípò, ọ̀tọ̀ládé ò tí wọ́n bá wa ṣe. Ètò ìdìbò ni tó ń bọ̀ yìí, Ọlọ́run ló tún mọ iye ẹ̀mí tí ó tún bọ́, Ọlọ́run ló tún mọ iye èèyàn tí ó tún kú. Àwọn èèyàn ó kú lórí nǹkan tí ẹni náà lórí mbẹ̀. Ẹ jẹ́ ká ṣayé rere, àwa ìlú, àwa mẹ̀kúnnù, àwa ni kẹ́ jẹ́ ká jà fúnra wa. Àwọn OPC wa ọdún wo ni wọ́n ti ṣe ìgbáradì nítorí ogun gbẹ̀yìn? Ogun ló dé ní tipátipá yìí, ogun ló ti wọlé dé ní tipátipá yìí. Inú church àwọn bandit kọ̀wé pa ń bọ̀ wá kó wọn, wọ́n sì wá. Nígbà tí là lórí ogun ìrìn àjò ìdé, arákùnrin kan jáde, ó ní olùṣọ́ àgùntàn ṣé kó pitú ọwọ́ òun, wọ́n ní kó pitú ẹ̀, ó bẹ̀rẹ̀ itú ẹ̀ tí ó pa, oyin jáde, ó sì lé gbogbo àwọn bandit ó sì lé lọ. Nígbà tí ó dọ̀sẹ̀ méjì tí ó tẹ̀lé, wọ́n ké sárákùnrin yìí, wọ́n ní a rí pé kì í ṣẹ̀mí Ọlọ́run lẹ̀ ń bá gbé. Ẹ yẹra fún wa nínú ìjọ yìí. Ìbéèrè mi ni pé èwo lẹ̀mí Ọlọ́run, èwo ni ẹ̀mí Ọlọ́run? Níbo la ń lọ, níbo la ti ń bọ̀? k'Olódùmarè kó ràn wá lọ́wọ́. Ọ̀pọ̀lọpọ̀ ní ń sùn ni ò lè fojú lé oorun mọ́ nítorí ibi tá a báyé dé. k'Olódùmarè kó ràn wá lọ́wọ́. Á bà fún wa láṣẹ t'Èdùmàrè. Oníkálukú wa ojú lalákàn fi sọrí. Ire o.